Bàbẹ́là láwà ilé àgọ́dọ̀. Bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà. Bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ bàbẹ́là láwà tàti ń kéde tàti ń fàkọyọ. Bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́ bá ti wà lórí ètò yìí ẹ ní oore ọ̀fẹ́ láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Bẹ́ẹ̀ ṣe jókòó yìí àlejò mi tàbí àlejò wa ẹ ti ní mílíọ̀nù kan náírà. Ìyẹn náà dáa. Ìyẹn dáa. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣe àyídáyidà fi èdè míì sí èdè Yorùbá ni owó yín á máa lọ sílẹ̀. Èló lẹ wò pé ẹ lè mú lọ lélẹ̀ nì? Ní agbára Ọlọ́run mo nígbàgbọ́ wípé a máa fi ọkàn sí ìlàjì mílíọ̀nù. Mi ò kí ń ṣojú kòkòrò ìlàjì mílíọ̀nù. Kí ni ìlàjì mílíọ̀nù? Ọ̀kẹ́ márùn-ún. Ọ̀kẹ́ márùn-ún. Kí ni 500,000 ní Yorùbá? Mi ò ní mọ̀ nípa 500,000 náà. Okay. 500,000 jọ mẹ́ta 500 àti 1,000. Àti ìbẹ̀rẹ̀. Ìyẹn náà dá lábẹ́ ṣe sí. Àlìbọ́lọ̀ ń jà. Ẹ̀ka bá mi yọ continue yẹn. Mi ò sọ bẹ́ẹ̀. Kí lẹ̀ sọ? Ẹ̀ka tẹ̀síwájú. Mo kàn mọ̀ ni o. Nǹkan tí mo sọ nìyẹn, ẹ̀ka tẹ̀síwájú. Kí ló ń ṣẹlẹ̀? Kí lórúkọ yín? Orúkọ tèmi ni arákùnrin Adékànyà Adétúnjì. Ṣé ibo lẹ ti ń ṣiṣẹ́? Mò ń ṣiṣẹ́ ní Ìbàdàn àti Àkúrẹ́ papọ̀. Méjì mò ń ṣe. Mò ń ṣiṣẹ́ níbi tá a ti ń ṣiṣẹ́ ibi tán ti ń gbé wọ́n ṣe ń dá wọ́n yìí ń dá bó ṣe ń ṣe oúnjẹ àti nǹkan tá à ń mu àti nǹkan tá à ń fà. Ibi tí mo ti ń ṣiṣẹ́ nìyẹn. Ibi tí ẹ ti ń ṣiṣẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni. Nígbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ ń bẹ̀? Ó ti pé bí ọdún bíi méje mẹ́jọ tí mo ti ń ṣiṣẹ́ ń bẹ̀. Níbo lẹ ti wá? Ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn lèmi o. Níbo ni Àkúrẹ́ wà? Àkúrẹ́ ìlú tá a wà yìí. Níbo ló wà ní ìpínlẹ̀ Ondo? Ó wà ní ìwọ̀ oòrùn Ondo, ìlú Ondo. Ìwọ̀ oòrùn ìlú Ondo ló wà. Kí ni ìwọ̀ oòrùn? Ìwọ̀ oòrùn jẹ́ ó yá. Mo mọ̀ nǹkan tó yẹ kí n ṣe ń bẹ̀ yẹn. Omi ní sọ. Mo mọ̀ nǹkan tó yẹ kí n sọ ń bẹ̀ yẹn. Kí ni? Àkúrẹ́ South. Bá mi yọ náà yẹn. Àkúrẹ́ South too. Bá mi yọ South yẹn. Ìyẹn náà dáa. Kí ló? Ẹ fẹ́ kí n jẹ́wọ́ yìí. Rárá. Ẹ̀yin ni. Báwo ló ṣe jẹ́ mi? Àti ìbẹ̀rẹ̀ ètò ẹ ti ń yọwọ́. Ṣé bẹ́yìn lẹ ń sọ a ní Masọ̀yìnbó? Ìbéèrè tẹ́ ń béèrè náà lèmi dáhùn. Ní èdè wo? Ní èdè Yorùbá. Lẹ fi sọ South. Òun ni mo sọ pé. Bá mi yọ òkè yẹn. Jésù ni Olúwa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ó dáa. Àti ìbẹ̀rẹ̀ ètò ẹ ti yọ gbogbo owó. Kí ló wá le tó bẹ́ẹ̀? Kí ló wá kù? Ẹ á tẹ̀síwájú. Ẹ ní àǹfààní láti dáhùn ìbéèrè 10. Ó ní ọwọ́ agbára. Bẹ́ẹ̀ ṣe wà yìí gan, ẹ sì lè dáhùn àwọn ìbéèrè yẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣá ń jà ni? Agbára yìí ti ju tèmi lọ. Ṣá ń jà ni? Àjà o. Jọ jẹ́ ká máa olókòfó wà ń bí. Mo mọ̀. Láti ó ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ yín ni o. À ń ṣọ̀rẹ́. Ní ìkòríta tàwa yìí à ń ṣọ̀rẹ́ mọ́. Ó dáa. Eléyìí rọ̀. Ó rọ̀.
ó yá mi ò kàn mọ ìbéèrè yẹn ìbéèrè kelo ni. ìbéèrè karùn-ún. ẹ jẹ́ kí n wò karùn-ún. ẹ jẹ́ kí n wò karùn-ún ó yá kí ni wọ́n sọ síbẹ̀. kí ni Yorùbá ẹ sọ. mo fẹ́ ronú sí ni. kí ni Yorùbá kí ni. ìgbà àkọ́kọ́ tí màá tá béèrè irú ìbéèrè yìí lọ́wọ́ mi. àwọn ń sọ ẹni kí ni Yorùbá kí ni Yorùbá kí ni. ó yá. ìdáàbòbò. ìdáàbòbò ní kí ni. ìdáàbòbò fún nǹkan tí èèyàn fẹ́ yẹ kó bàjẹ́. ṣé ó dá yín lójú. ó dá mi lójú. ó dá mi lójú. ìdáàbòbò fún nǹkan tí èèyàn fẹ́ yẹ kí ó bàjẹ́. bá mi yọ. ẹ tí gbọ́ adójútòfò rí insurance. adójútòfò òun ló máa ń dójú tí òfò wọ́n kọlù yín báyẹn kọ̀ wípé. ní ìdàkejì Yorùbá náà a lè sọ wípé ìdáàbòbò fún ohun ìní èèyàn. ní kíni kí wá ní. ní adójútì nǹkan tẹ́ ẹ sọ yẹn. ó dà jẹ́ ká máa ṣe bí nítorí mi ò fẹ́ kí owó yín kó lọlẹ̀ jù báyìí lọ. ẹ tẹ̀síwájú. torí ìbéèrè tí ò ṣẹ́rí ẹ máa wò mo máa díjú fún yín ni. ìyẹn náà dáa. mi ò wo ó rọ àbí jẹ́ kí n wò ó rọ. ẹgbẹ́ wa kó tó ń rébété. kí ni ẹ kà sókè ìbéèrè kelo kí n lè wá ń bí. ogójì lé mẹ́rin. ọgọ́rin. ẹ jẹ́ kí n wò a máa yọ ẹ jẹ́ kí n wò ẹ ti rí lẹ́yìn. ẹ sọ ogójì lé ọgọ́rin àbí ní 44. nǹkan tí mo sọ nìyẹn. ogójì lé ọgọ́rin ní 44. kí ni Yorùbá. a máa yọ ogójì lé ọgọ́rin. mo sọ èdè Gẹ̀ẹ́sì. ṣùgbọ́n ogójì lé mẹ́rin ni mo sọ ogójì lé mẹ́rin Yorùbá dẹ̀ ni. jẹ́ ká fi wọ́n lẹ̀. ó yá kí ni ọ̀rọ̀ yẹn ní Yorùbá job interview mo mọ̀ pé ìyẹn ẹ máa gbà torí mi ò torí kò lé. pẹ̀lú kí ni wọ́n ṣe ń sọ ni ìmọ̀ kí ni. tí mo mọ̀ ìdánwò ní kí ẹ jẹ́ kí n tẹ̀lẹ̀ kí n dílẹ̀. gba ọlẹ́dọ̀ tẹlẹ̀ múyẹ́ ó yá. Jésù mo ló ní ọwọ́ agbára mo ò sọ èdè Gẹ̀ẹ́sì. ìdánwò ojúkòròjú fún iṣẹ́. ìdánwò ojúkòròjú fún iṣẹ́. kí ni interview. ká fi ọ̀rọ̀ wá ìlú àìsè Yorùbá yìí ló agbára ká fi ọ̀rọ̀ wá ẹnu ara wa wò. ẹ jẹ́ kí n sọ fún yín ìfọ̀rọ̀wánilẹ́nuwò ṣé nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn. nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ní kí ni. ìfọ̀rọ̀wánilẹ́nuwò. ní kí ni. ní question tẹ́ bí. má mi yọ question yìí.
ẹ kú gba gbogbo orí last ni. last ó kú last kan. ìyẹn náà dáa. ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún iṣẹ́ kí ló wá dé. ká fi okùn sẹ́ran ká fẹ́ràn sókùn kẹran má bọ́ náà ni. ẹ láwo yẹn yé mi dáadáa. pẹ̀lú atótónu tí mo ṣe lórí ìbéèrè yẹn àti èyí tí ẹ sọ lẹ̀ ó fara wíra o. lọ́nà wo. pé ibì kankan la jọ ń lọ ó ti bó ṣe yé yín ló ṣe yé mi sí. nǹkan tí mo sọ ó yé yín nǹkan tẹ́yìn sọ ó yé mi. Are you sure? Ó dá mi lójú. ó dáa jẹ́ ká fún mo sọ pé mo fẹ́ díjú mélòó lẹ ti dáhùn báyìí. méjì tẹ́ bá ti dé 5,000 ẹ lè máa lọ ẹ lè sọ pé ẹ ṣe mọ́. torí tèmi lè sọ pé mi ò ṣe mọ́ sìn. nítorí kí ni. nítorí nǹkan tó ṣẹlẹ̀ náà ni. kí ló ṣẹlẹ̀. ẹ ti gbowó yín padà. eléyìí rọ̀. kò sí láburú. eléyìí rọ̀ ó rọ̀ gidi eléyìí tẹ́ ẹ bá ti mọ̀ èèyàn máa ń mọ̀ ṣùgbọ́n àyíká téèyàn bá wà ń gbà mí ó máa ń ó ti yé yín. ó máa ń ṣe kí ni ó máa ń. kò kí ń jẹ́ kí èèyàn tètè sọjí pépé kí ló wà ń bẹ̀. ìbéèrè kelo. farabalẹ̀. ẹ sọ̀rọ̀ sókè ẹ kà sókè. mo ń bọ̀. kí n lè ràn yín lọ́wọ́ ni o. àdọ́. no. má mi yọ no yẹn. ẹ gbowó yín tán náà ni. ẹ gbowó yín tán yẹn. ẹ ń gbìyànjú o. 40 dín kan. ó dáa ẹ tẹ̀síwájú. 40 dín kan. mo ti bẹ́ẹ̀ni ó yá. ó yẹ kẹ́ ẹ sọ pé mo gbà á. ẹ gbà á 39 la máa. owó wa náà the same. the same. the. o continue o. ẹ̀yin mo fẹ́ parí ètò náà nìyẹn. mo kí onílé mo kí àlejò. ibí yìí ni a máa fi ètò wa sí ká pàdé ní. àbí kí ẹ fẹ́ kí n sọ kò sí nǹkan tá à ń jà fún mọ́ mo fẹ́ bá yí parí kí n sọ fún àwọn tó ń wò wá lé wípé ibí la máa fi ó ti yé yín mẹ́rin ètò yìí sí ká pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. ẹ ṣe gan ni ẹ bá fẹ́ kópa lórí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yìí kó tó dìgbà mi. ó dàbọ̀. kí ló ṣẹlẹ̀? ẹ̀yin lẹ́kọ̀ọ́ sí ẹ̀ kò sí gọ́ọ̀mẹ̀ntì wo mo lè sọ yìí tí ì sì báyìí yèmí ó ti tó. Oh no!